Africa Content TV. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n jí ní pé adúgbàkú àìdùn ọ̀rọ̀ wọn bá. Àbúrò lọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdààmú ìṣẹ̀lẹ̀ lọ́tẹ̀ẹ̀tẹ̀ rẹ̀ pẹ́kẹ́lẹ́. Ìbò àwọn onílé ìdààmú gbogbo bí àwọn ọlọ́dọ̀ ẹ̀sọ́ bá o gbogbo bí ẹ̀sọ́ bá àfarapamọ́ ọlọ́wọ́n máa bá yí faramọ́ gbẹ̀gẹ́lẹ́ náà tó o. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn àbàdàn ẹ̀yìn tó yẹ ṣe. Adúpẹ́ lọ́wọ́ yìí. Ìṣẹ̀yẹ security wà o. Adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ yẹn ṣe. Adúpẹ́ lọ́wọ́ gómìnà. Gómìnà wa ní Bàbẹ̀mọ̀ ṣe Ọ̀yọ́ State. Thank you so much. Alhamdulillah. Kò ní kú lẹ́yìn fún mi. Ọlọ́gbọ́n mi lọ ní wá ìṣẹ̀lẹ̀ ẹ̀dá òláṣọ lọ́wọ́. Ọlọ́gbọ́n tí ìwọ́n rẹ̀. Àwọn àlùfáà àwọn ọmọ Nàìjíríà náà wọ́n máa tó wà. Àdìmọ́sọ́wọ́ wọn ní jíwá pé àdéṣìrì. Ọlọ́gbọ́n mi rẹ̀ jọba ìjọba fún ogúnlẹ́gbọ́n. Àwọn tó ń bẹ níbẹ̀ àlàmà àmàmà ọlọ́ọ̀dá kò ń jọ̀wọ́ o. Àánú ẹ̀ ló kù. Àánú ẹ̀ ló kù o. Tìrì mọ́lá ẹ̀ bá fún wọn. Ọlọ́gbọ́n mi máa ń jọra wọn. Jibada bayo adego adelamu Jibada bala adelamu adelamu Bangala basi